báwo ni àwọn èèyàn ṣe máa sọ pé owó orí tuntun kò ní affect àwọn mẹ̀kúnnù nígbà tí ẹ pé IMF àti World Bank tíjọba ń tẹ̀lé ó ní 4,500 lójúmọ́ ó ní kékeré owó jù tó yẹ kí èèyàn kó fi jẹun lójúmọ́ ìyẹn bọ́ sí 1.6 million ìjọba ní tó bá ti bẹ̀rẹ̀ sí gba 800 láti máa sanwó orí kan tí owó orí tó máa bẹ̀rẹ̀ yìí tó máa ṣe ni pé ó tún máa kó àwọn èèyàn wọn sí tẹ́kí wọn lè jẹun tẹ́kí mẹ̀kúnnù máa fi pọ̀ sí òun dẹ̀ ní wàhálà lọ́wọ́ máa sọ pé nǹkan máa dá kọ́ tẹ̀ ń ṣe kò sí bó ṣe fẹ́ dà kì í ṣe pé kì í ṣe 60 countries tó ti ń ṣe kíní láti 1980 gbogbo yunifásitì nígbà tó ń bẹ̀rẹ̀ kíní kó o lè ní òsùn owó epo sókè ó máa dà nígbà wo ni kí náà fẹ́ fi ṣe àbí pé sọ náírà láti 400 sọ di 1,500 kò sí bó ṣe fẹ́ ṣe torí ibi tí problem ẹ wà ni pé ìwé tó ń kà àti mọ̀ fún ogójì ọdún sí báyìí láti mọ̀ pé system yìí ò lè ṣiṣẹ́ neoliberal economic policies kò lè ṣiṣẹ́ àwọn tó bẹ̀rẹ̀ gan láti fi báyé dúdú jẹ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ àwọn Margaret Thatcher àti Reagan ní 1979 láti gba ẹ̀dẹ̀ rí 66 black countries ló ti gba kíni kò sí ètò yọrí akọ̀ǹkìrẹ̀ tẹ̀sí nínú ẹ̀sínú ìṣẹ́ láti 1980 ìgbà táwọn Buhari ó dé náà àwọn náà ó máa ṣe títí di sìn so until tí a bá change tá a bá wò pé wá kí ni gangan nínú economy wọ́n á sọ ìbò títí wọ́n á gbé oríṣiríṣi manifesto nǹkan méjì gangan ní economy ilé la ti ń kẹ́sọ̀ ròde ilé ní gbogbo kíni Nàìjíríà ní onílé jù ní ilé ayé 30 million ní onílé 5 million ní a fi increase lójúmọ́ ṣùgbọ́n tá a bá ní àwọn tó ń kọ́lé fúnra wọn wọ́n kọ́ bí 400,000 lọ́dún ìjọba náà lóun fẹ́ ṣe olóun kọ́ 20,000 gbogbo ẹ jẹ́ bí 450 àbí kò tiẹ̀ tó meanwhile population máa wọ́n increase by 5 million so tí population bá increase by 5 million tẹ́ ń kọ́lé 400,000 ìjẹ́ kìí ṣe pé iṣẹ́ máa pọ̀ sí ní àárín ìlú nǹkan kan tó tún ṣe ni pé railway ṣé wọn pé ní 2009 railway kan péré tí wọ́n ṣe láti Kaduna dé Abuja owó tó ń gbà ń bẹ̀ ó ju gbogbo railway tó ti ń ṣe torí tá a bá ṣe railway wa dáadáa owó tí wọ́n máa gbà ń bẹ̀ ó máa ju owó epo lọ yàtọ̀ síyẹn pé oríṣiríṣi ni railway máa ń help agric àjẹkán lè ṣe dáadáa nǹkan náà chemical gbogbo ló máa increase ṣùgbọ́n kàkà kan ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n máa gba gbèsè tí àwọn onígbèsè wáyé ti san wá ní báyìí lẹ ṣe máa san gbèsè yẹn gbogbo nǹkan tí ìjọba wa wà fún nìyẹn láti gba gbèsè láti san gbèsè àbí aráàlú ṣe máa san gbèsè yẹn kì í ṣe bí aráàlú ṣe máa nílé tó máa níṣẹ́ lápá tó máa lọ anywhere so ohun tí ta bá mọ̀ gbogbo ìtàn sọ yẹn kì í ṣe pé bóyá Yorùbá kan àti gbogbo wọn pátá gbogbo wọn kò sí láti 1989 ni kì í ṣe pé ọ̀rọ̀ Tinubu láti 1989 ni láti 1979 ni wọ́n ti ṣìnà nígbà tí bàbá Awólọ́wọ̀ ló ṣe nǹkan fún àwọn èèyàn gbẹ̀yìn nílùú yìí gbogbo àwọn yòókù yìí wọ́n ṣe máa sanwó báńkì owó tó ń já báńkì náà ṣe kì í ṣe bí a ṣe máa jẹun lù.